ló bí sinimá ló bí fíìmù torí fíìmù là ń yà ń sìn yà sinimá mọ́. ANTP ni bàbá fún gbogbo ẹgbẹ́ tíátà. Ara ANTP ni Tampan ti dìde ìjà ló dẹ̀ dé náà fi lọ dá Tampan sílẹ̀. Túndé Love náà wá máa ṣe school play ó wá fẹ́ rìkọ́ọ̀dù fíìmù kan lọ́dún kan Mr. Latin Mark Amusan òun náà wá ní location yẹn lọ́hùn gbà yẹn lọ́dún yẹn lọ́hùn wọ́n wá ní kí bàbá Latin wọ́n ní kó wá lúwẹ̀ẹ́ ní swimming pool àgbàrá tí omi dárógún sí ní ojú títì la fi ṣe swimming pool. Ọ̀gbẹ́ni yìí ó bẹ́ lu omi yìí tòótọ́ o ọ̀gbẹ́ni tí wọ́n gbé ṣe tíátà yìí ó ní the commitment o. Odunlade ńgbà yẹn ó máa bẹ̀ wá ọ̀gá wa ẹjọ́ ẹ̀fọ́ náà bó tiẹ̀ jẹ́ production music bó tiẹ̀ jẹ́ 5 minutes 15 minutes ká fáwọn ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn bàbá wa tí mo tún bá ṣeré lábẹ́òkúta ń bí mi bàbá Ògúngbè àjọṣe mo bá wọn ṣiṣẹ́ bàbá Paragon mo bá wọn ṣiṣẹ́ bàbá Ẹlẹ́gbà mo bá wọn ṣiṣẹ́ bàbá Òtòlò mo bá wọn ṣiṣẹ́ ní lẹ́yìn àwọn bàbá mo dárúkọ yẹn irú àwọn ọ̀gá wa Karim bàbá Noah àwọn JJ àwọn olóògbé Yẹmí Adégúnjú wọ́n pọ̀ mo lọ́rẹ̀ẹ́ kan ó jẹ́ oníbọ́dì ó mọ̀ ọjọ́ dáadáa gidi kan tó bá ń kọ́ wa ń jó iwájú lèmi máa ń wà bọ̀tí mi mọ̀ ọjọ́ tó bẹ́ẹ̀ àwọn ọmọ ọjọ́ jù mí lọ pé ọmọkùnrin yẹn láìkẹ́ wà ó nífẹ̀ẹ́ wàá sọ tí mo wá dirunmú wá rí mi lé o màá ṣẹ̀wà fún ẹ a máa ṣe rí àṣà díẹ̀ kan adéwà bá mi kó tó dé máa ti sí ẹ̀wà lẹ̀ fún nígbà tó bá dé gbogbo ohun tí mo ti ń gẹ̀tẹ̀ bá bẹ̀rẹ̀ sí kọ́ ṣẹ̀wà lẹ wá fi ń gba. torí ó fẹ́ràn ẹ̀wà ìgbọ̀n fún lówó kò tẹ́ lọ́rùn bí kò jẹ́wà. Báwo lẹ ṣe wọṣẹ́ tíátà? Ìbéèrè ńlá lẹ béèrè lọ́wọ́ mi o. Ẹ tún kàbọ̀ sí ojú ìwòran wa lónìí. Àlejò ńlá kan la tún ní àgbà òṣèré eléré orí ìtàgé. Ẹ bá dárúkọ yín fún àwọn ẹlòmíì tí wọ́n ń wà fúngbà àkọ́kọ́. Orúkọ tèmi Azeez Oladimeji Ibrahim tí gbogbo èèyàn mọ̀ ní Azeeco ló máa ń pè mí lórí ìtàgé. Azeeco bẹ́ẹ̀. Báwo lẹ ṣe wọṣẹ́ tíátà? Ìbéèrè ńlá lẹ béèrè lọ́wọ́ mi yìí o. Ṣé rí iṣẹ́ tíátà àti kékeré ló ti wà nú ẹ̀jẹ̀ mi láti gbà tí mo wà ní primary school torí mo rántí nígbà tí mo wà ní primary school ní Agége ńgbà yẹn lọ Ahmed Memorial Muslim School ọmọ kékeré ni mí mo wà ní bóyá bíi primary 1 gbà yẹn àwọn cultural troupe kan máa tíṣà kan wà Mr. Ojo ọmọ Ọ̀tà ni ó máa ń ló ń lead wa nínú cultural troupe but ọmọ kékeré kò sí tó kàn wá máa lọ wòran so wà tí wọ́n fẹ́ ṣe program olóríṣà kan wọ́n wá ní ìjọmọ kékeré kan tí wọ́n máa tì síwájú ìmúlẹ̀ ìjọba kan tó ń chap díẹ̀ wọ́n ṣe wá mú mi nìyẹn lọ́dún yẹn lọ́wọ́ bá taṣọ funfun sí mi lọ́rùn wọ́n ṣáà ní kí n ṣíwájú lọ́dún yẹn àṣeré yẹn tó yẹ pé Ọlọ́run ṣe mi àtìgbà yẹn ni mo ti rí i pé wọ́n ń ṣe tíátà wọ́n ń ṣeré orí ìtàgé wọ́n ṣáà ń ṣeré ní lójú tèmi but n tó wá gbé mi dédi tíátà gan bàbá wa kan wọ́n sì wà láyé ń sùn kọ́ lọ́ bá mi kẹ́ wọn kọ́ lọ́ má jẹ́ kán tètè kú báyìí Ẹ̀dá Onílé Ọlá Ṣìfìlérè Pàímọ́. Ṣìfìlérè Pàímọ́. Ọdún tí mò ń sọ yìí ó ti pẹ́ díẹ̀ o ní àdúgbò ibi tí wọ́n gbé mi sí ní Agége wọ́n ń pé ilé sinimá kan ní 10 cinema ń bẹ̀ yẹn lágége àwọn bàbá yẹn wá gbé eré kan wá lọ́dún yẹn lọ́wọ́ wọ́n wá ṣe stage play fún wa. Ní Bàbá Ẹ̀dá Onílé Ọlá wọ́n pe orúkọ eré yẹn ní Bàálù Dúró Mo Fẹ́ Tọ̀ mi ò lè gbàgbé láéláé mi so ìgbà yẹn àwa ò tí ì lè máa fowó wo eré but àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ ní ilé sinimá yẹn ọ̀gbẹ́ni kan wà níbẹ̀ nígbà yẹn Haúsá ni ó jẹ́ nǹkan tí máa ń ṣeré lọ́dọ̀ ẹ̀ tí wọ́n bá rán mi iṣẹ́ àbí tí wọ́n bá àwọn àǹtí mi jáde ṣeré lọ ṣe wọ́n máa ń yà lọ́dọ̀ ẹ̀ máa ń bá ṣeré so mọ́là ẹni mo wá lọ báyìí pé wá mo níyàn fẹ́ wọlé olówó dàbò ní kò sówó ó kàn gbà mí ń pàkọ́ ni pé kí n wọlé n bá wọlé wọ́n á jókòó lẹ̀ wọ́n á wo eré yẹn ọ̀gá wa eré yẹn move mi kódà ń jọ yẹn lọ́hùn bàbá wa Ẹ̀dá Lérè Pàímọ́ wọ́n kọrin kan
nínú eré yẹn tó yẹ pé orin yẹn ọmọ kékeré mo ṣe wà nígbà yẹn orin yẹn sì máa ń sàn lórí mi ni. ìrìn àjò ẹ̀dá le púpọ̀ aráyé ẹ gbọ́ wọ́n fún mi láṣọ wọ́n tún gbaṣọ lára mi wọ́n ní olè mo ní mi ò kó lè rí. àtìgbà yẹn ni mo ti ń wò pé èmi náà máa nífẹ̀ẹ́ sí eré tó ń ṣe ìjọkan èmi náà máa ṣe máa lè ṣe. yàtọ̀ sí ìtẹ́ ti ṣe ní primary school. yàtọ̀ sí ìtẹ́ ti ṣe ní primary. bàálù dúró mo fẹ́ tọ̀ ló wá jẹ́ kẹ́ tún nífẹ̀ẹ́ sí. ó jẹ́ kí wá so báwo lẹ wá bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú títí dòní. ṣẹ́rí ńgbà tí mo wá ìfẹ́ tí mo ní sí yẹn nígbà tó dáàrin kan kò sáyè torí mo lọ kọ́ṣẹ́ lẹ́kọ̀ọ́ mbẹ́ mo kọ́ṣẹ́ nígbà tí mo kọ́ṣẹ́ àárín bí mo ṣe ń kọ́ṣẹ́ yẹn ṣá ilé ìwé mi lọ́gán torí after primary school mi yẹn mo lọ ilé kéwú bí ọdún méjì kan from ilé kéwú ṣá padà lọ kọ́ṣẹ́ túnbà ibi tí mo ti wá ń kọ́ṣẹ́ yẹn gbogbo ìgbà ló máa ń wù mí pé kí n kàwé ilé ìwé yẹn ṣá ni mo wá tọ̀nà ẹ̀ nígbà lẹ́yìn tí mo kọ́ṣẹ́ tí mo gbà yẹ freedom lọ́dọ̀ ọ̀gá mi wọ́n wá bá mi wáṣẹ́ síbì kan wọ́n wá lọ ń ṣiṣẹ́ bá lọ bá ọ̀gá mi ẹ sà ní ìwé kí n lọ ilé ìwé èmi náà fẹ́ kàwé sí wọ́n ní ìwé mi mélòó mo kà mo ní mẹ́fà ọ̀dà ilé ìwé mo wá fẹ́ lọ mo ní ilé ìwé gíga ni gbà tí mo wá délé mo wá sọ lójú àwọn ọ̀rẹ́ mi torí gbà tí mò ń sọ yìí náà ti máa ṣe fàájì mo ti láwọn ọ̀rẹ́ dájọ́ máa ń ṣeré ṣe nǹkan kan wọ́n bá bẹ̀rẹ̀ sí fi ní ṣe yẹ bàbá ti ṣà òun aṣọ ìbojú ọ̀pẹ́ rẹ̀ lọ kí ní kọ́ ṣe wọn àwọn kí ní yẹn tó fẹ́ discourage mi bí mi ṣe tún padà lọ bá bàbá tó ní pé kí n padà wá nìyẹn mo ṣe dẹrù mi láti Èkó nìyẹn bá wọ mọ́tò Ìbàdàn láti Èkó odi express bá mo dé ìyànà Alápákó bá bọ́lẹ̀ ẹjọ́ bí báyìí sọ̀rọ̀ máa júwe fún mi bá fẹ́ àfòwúlé rẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ sí rìn ní lọ́dọ̀ kan ṣáà wọ school. mo wọ secondary school yẹn wá jẹ́ oko right Alápákó ní community high school ní school yẹn mo wá ní tí n bá ti ẹ̀ka class 1 class 2 yìí Alápákó yẹn nǹkan tó yẹ kí n tún lọ bẹ̀rẹ̀ ni pé màá jìnnà sáwọn tó ń fi mí ṣe yẹ̀yẹ́ àwọn ọ̀rẹ́ mi tájọ́ ń ṣe fàájì tájọ́ ń ṣeré pa. ẹ lè focus lórí nǹkan tẹ́ fẹ́. Ọlọ́run dẹ̀ ṣe mo ka class 1 mo ka class 2 nígbà tí máa ka class 3 mo wá decide pé máa change sàbẹ̀kúta mo wá bá àwọn èèyàn mi lábẹ́kúta mi wọ́n wá ṣáà help mi wọ́n bá mi wá school sí Premier Grammar School ní Láfẹnwámbì mo wọlé síbẹ̀ ní class 3 ibẹ̀ mo tún ti pàdé ọ̀rẹ́ mi kan ọ̀gá mi ni ọ̀rẹ́ mi dẹ̀ ni òun ni Ẹ̀bùn Olóyèdé aka Ọláìyá mo bá wọn school lọ́dún yẹn lọ́hùn àwọn wà ní class 4 àwa èmi wọlé sí class 3 ní Ọláìyá Igwe iṣẹ́ nígbà míì tá a bá ti ní break a máa ń pàdé ní assembly ground wa a máa ń ṣeré a máa gbágolo a máa kọ Ọláìyá máa kọrin a máa gbé a máa ṣe gbogbo ẹ̀ lóríṣiríṣi ìyẹn náà tún jẹ́ kí n tún ní Ọláìyá ó ń ṣe tíátà ní school tíátà school gbà yẹn ó ń ṣe tíátà ń ta ọ̀bọ̀ níléèwé àjọ máa ń ṣeré ṣé mo ti ń bá wọn ọ̀gá jáde lọ́rọ̀ kan ṣá mo ṣe tán ní Premier Grammar School ọdún tí mo kúrò ní Premier Grammar School mo tún rí admission sí Government Technical College ní Ìjàbá lẹ́yìn ìgbà tí mo jáde ní Technical College yẹn ní class 2 nígbà tá a wà ní year 2 ní Technical College wọ́n máa ń rán wa lọ síta máa ń lọ ṣe IT so nígbà tí ká máa ṣe IT yẹn lọ́dún yẹn lọ́hùn Murtala Mohammed Airport ní Èkó ni wọ́n ti gbà ní electronic department wọn torí electronics mo lọ rí ìdí ní Technical College so ibẹ̀ ni mo ti ní opportunity láti súnmọ́ ìdí video camera ṣètìlọ́tà ọ̀gá wa kan bọ̀ láti ìlú òyìnbó wá ra kámẹ́rà kan dá nígbà M7 bó ṣe ń gbé kámẹ́rà yẹn bọ̀ kámẹ́rà yẹn gbàǹgan so àwọn ọ̀gá wa aṣáàdúró tí wọn bá fẹ́ wá ṣe kámẹ́rà yẹn tán right wọ́n wá gbé fún wa wọ́n gbé fẹ́mi gan in particular pé kí n máa lọ fi record tí mi ò handle kámẹ́rà mi mọ bọ́n ṣe ń lò wọ́n ṣàgbé fún mi pé kí n máa lọ record but nítorí pé nígbà tó ń test ẹ̀ mi dúró tì wọ́n mo bọ́n ṣe ń ṣe mo ti rí bọ́n ṣe ń tẹ̀ ṣe nǹkan kan mo ṣe gbé kámẹ́rà mi yẹn máa bọ́ sí ní airport mo rẹ̀ sí record oríṣiríṣi gbà tí mo dé wọ́n yọ tape yẹn VHS ni o wọ́n yọ tape yẹn wọ́n playback so gbà tó playback ọ̀pọ̀ ní ṣé o ti kọ́ṣẹ́ fídíò rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ níbi kan ní ìkọ́ṣẹ́ fídíò rí mo rí bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni
ó máa jẹ́ cameraman tó dá o bí wọ́n ṣe sọ̀rọ̀ àmì di cameraman nìyẹn ẹ̀rọ tán ó ti pé màá lọ rẹ́ǹtì tí màá ṣàṣọmọ́ rẹ̀ pé náà ṣe mo lọ ṣe business card bẹ́ẹ̀ mo ti fọ́ọ̀mù orúkọ mi di Azeeco di Azeeco yẹn ó ní mínì ni o ó ní mínì o ní kí n ṣe ọjọ́ orúkọ lásán kí ni mínì ẹ̀ di Azeeco yẹn DE ni di yẹn ìyẹn dúró fún Dèjì inú Oladimeji mo ti yọ Dèjì yẹn Dèjì Azeez Electrical Electronics and Entertainment Company Azeez AAZ odógún Azeez double yẹn mo á ṣe ní Electrical Electronics i kan tó kù Entertainment Company ó wá jẹ́ Azeeco ṣe ti understand mi ibi tí mo ti dìrá àforúkọ yẹn di Azeeco. Báwo lẹ ṣe wá wọ tíátà gangan? Kámẹ́rà yẹn náà ló gbé mi wọnú iṣẹ́ tíátà. Mo rí kan pàtí ṣe nǹkan kan. There was a boy. Wọ́n pè ní ẹni Babátúndé Akíntẹ́yẹ. Túndé Love. Òun náà wá máa ń ṣe school play. Ó wá fẹ́ rìkọ́ọ̀dù fíìmù kan lọ́dún kan. Ṣẹ̀mọ̀ ìgbà yẹn kò tí ì sáyé àwọn kámẹ́rà tá ń lò sí àwọn lágbolágbo yẹn náà la fi ń yà. Ṣé wàá invite mi nìyẹn pé mo fẹ́ kí wọ́n bá wọn rìkọ́ọ̀dù fíìmù kan fẹ́ rìkọ́ọ̀dù ẹ̀kan kan ibo ló ti fẹ́ rìkọ́ọ̀dù Onísábó bàbá ṣáàjọ sọ̀rọ̀ gbọ́dọ̀ díjọ́ tí ìṣọmọ ìlú tí wọ́n lọ location yìí mo máa ṣe wọ́n ṣáà ti pe location sí ilé àdúgbò wọn ń Sábó ní kíní tó àlàáfíà ń Sábó mẹ́ máa gbé kámẹ́rà lọ́dún yẹn lọ́hùn president wa ní tampan lẹ́yìn ọ̀gá mi ọ̀rẹ́ mi àbúrò mi ọ̀rẹ́ mi ẹnu mi gbà yẹn Mr. Latin máàkì amúṣọ òun náà wà ní location yẹn lọ́hùn gbà yẹn lọ́hùn àwọn náà tí ìmọ̀ báwọn máa di nǹkan báyìí lẹ́nu mo wà lórí kámẹ́rà mo ṣe àwọn record lọ́dún yẹn lọ́hùn wọ́n wá ní kí bàbá Latin wọ́n ní kó wá lúwẹ̀ẹ́ ní swimming pool ẹni kí láti fi ṣe swimming pool inú gọ́tà inú àgbàrá tí omi dárógún sí ní ojú títì la fi ṣe swimming pool ọ̀gbẹ́ni yìí ó bẹ́ lu omi yìí tòótọ́ o gbẹ̀mí tí a rò pé ṣe tíátà yìí ó ní the commitment o bí wọ́n ṣe di ọmọ ẹgbẹ́ Túndé Love nìyẹn nígbà máa ń lọ ṣe school show káàkiri ibẹ̀ náà láàrin ibi tí wọ́n ti máa ń sọ̀rọ̀ yẹn náà nígbà tí mo ń ṣe ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti wá ń gbọ́ wípé kéèyàn tó lè di ẹni tó máa ṣe sinimá ó gbọ́dọ̀ kọ́ stage ni wọ́n gbọ́dọ̀ fi ṣe training ó gbọ́dọ̀ mọ ọmọ ṣe ń ṣe lórí stage wípé stage yẹn gangan ni iṣẹ́ ẹ̀bẹ̀ so from there mo fi náà ṣe ń ba lọ ṣe stage school yẹn pàmbólámbólà tá a máa ń ṣe kiri nígbà yẹn bí mo ṣe darapọ̀ mọ́ Túndé Love tá a fi jọ ń. ọdún wo nìyẹn? That was 1980 tí n bá ṣì bá bí 1989-90. Bàtà táwa ń ṣe yẹn ó wá dijọ́ kan a tún wá lọ ṣeré kan pẹ̀lú Túndé Love náà ló fẹ́ rìkọ́dù fíìmù kan again àwa wà lókè àgọ́ mẹ́ẹ̀. So ìgbà yẹn ẹgbẹ́ ti fìdí múlẹ̀ dáadáa ìyẹn Association of Nigeria Theatre Practitioner ANTP ó fi jẹ́ pé time tó ń bá fẹ́ ṣe meeting kò sí anybody tó gbọ́dọ̀ ṣiṣẹ́. So Túndé Love wá ní àsìkò ẹ jẹ́ ká lọ sí meeting ó ní kí náà ń ṣe ṣe bí ẹ̀yin náà ti ń ṣe tíátà ẹ jẹ́ ká jọ lọ sí meeting ká lọ from there bí mo ṣe bá wọn lọ sí meeting lọ́dún yẹn lọ́hùn yẹn so gbàtà dẹ̀ dé meeting ní Kútọ̀ ṣáà wọ́n ṣe ń ṣe meeting ni wọ́n ṣe ń ṣe so lẹ́nu náà ti di pé mi náà register yẹn ọmọ ẹgbẹ́ òṣèré ibi tèmi náà ti bẹ̀rẹ̀ tíátà ní pẹ̀lẹ́ òní yẹn. báwo lẹ ṣe fíìmù àkọ́kọ́? fíìmù tó jẹ́ tèmi gangan ẹ̀mí gangan ò tí ì ṣe fíìmù. Bẹ́ẹ̀ni. Kí ló dé? Bá a ti bí nìyẹn torí pé ṣe rí ọ̀gá ó pọ̀ ní iṣẹ́ yìí ẹni tọ́lọ́run bá fi síwájú ẹ jẹ́ ká gbà fún mi ò lówó àti ṣe fíìmù ṣètò lọ́sàn bọ̀ tí wọ́n bá fẹ́ ṣe tí wọ́n bá pè mí láti tí wọ́n bá fún mi máa ń gbìyànjú kí n sapá mi dáadáa. àwọn àgbààgbà ṣeré ò lẹ ti bá ṣe rírí. ẹ jẹ́ kí n mú kọ́kọ́ mú láti òkè àwọn ọ̀gá mi pátápátá mo bá àwọn ọmọ wọn ṣiṣẹ́ wọn bàbá Ògúndé ọmọ bíbí inú bàbá wa Ògúndé ìyẹn ni Chief Adélájà ọ̀gá wa Adélájà àwọn ọ̀nà wa kó wa ní ọdún yẹn lọ́wọ́ wọ́n fẹ́ gbé
Ògúndé troop dìde padà wọn àwa ṣe play lábẹ́kúta àwa ṣe eré lábẹ́kúta bí àwọn ni wọ́n wá direct eré yẹn ní màá rántí orúkọ eré yẹn nígbà tá a ti bá ń sọ̀rọ̀ lọ wọ́n wá mú ọ̀gá wa kan náà dání àwọn direct ọ̀gá wa yẹn wá ń kọ́ wa níjó bọ̀dá Akeem Adélakùn aka Muzio so òun ló wá ń kọ́ wa ní ijó sígbà tá a wá ṣeré yẹn tán gbàtà ó wá dijọ́ lálẹ́ ẹjọ́ yẹn wá sọ pé àwọn fẹ́ ṣe nǹkan báyìí ẹni tó bá ní interest tó bá lè jó tó lè act ó wá pàdé àwọn lọ́sọ̀ọ̀sà kíní yẹn dẹ̀ ti ń jà nú èmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tá a bá fẹ́ ṣe play ní cultural center ńgbà yẹn tá a bá fẹ́ ṣeré táwọn ọ̀gá wa àwọn jj àǹkó àwọn ys nǹkan kan tí wọ́n bá ń rí kọ́ wa ní eré wọ́n máa ń lọ kó àwọn oníjó wa láti Èkó ni màdámù tó jẹ́ ọ̀gá wa ní cultural center ńgbà yẹn màdámù Ọlárẹ̀wájú wọ́n máa ń lọ kó àwọn oníjó wa láti Èkó àwọn Ibrahim wọ́n ṣàpọ̀ṣá so táwọn bá wá ń jó choreography dance àwọn máa bá wọn jó pambolambola àtẹ̀yìn ẹ̀ so ibẹ̀ yẹn ló sì ń gbé mi lọ́kàn pé èmi náà fẹ́ kọ́ jó àti mi bá kọ́ la nítorí pé owó táwọn bá gbà àwọn àwọn tó bẹ́ẹ̀ ní wọn bá ti ń fáwọn 5,000 10,000 àwọn máa gba 10 wọn máa gba 50 ẹ̀ tó gbà kéré jù àgbà 50,000 náà àwọn oníjó yẹn wọ́n dẹ̀ ti máa lọ lọ́ọ̀jì wọn sótẹ́ẹ̀lì ṣùgbọ́n àwọn ògbé táwọn ilé bá ń ṣe kínní àwa náà lè ṣe influence yẹn nígbà tí ọ̀gá wa àwọn ọmọ bàbá Ògúndé tán náà nídìí oníjó lọ́sọ̀ọ̀sà wọ́n dẹ̀ ti kọ́ wa ń jó díẹ̀ kan bí ìyẹn bọ̀dá Akeem yẹn wọ́n ti kọ́ wa ń jó gbèmí náà ṣe èmi atóbi lábẹ́òkúta ń bí atóbi mẹ́rin kan bá a ṣe kóra wa jọ bá a ṣe lọ sẹ́yìn ọ̀sọ̀ọ̀sà yẹn bàtà dẹ̀jọ́ sọ̀sà wọ́n welcome wa báyìí la máa ṣe ẹni tó bá lè ṣe no problem bá a ṣe bẹ̀rẹ̀ rẹ̀ àzá pẹ̀lú bó ṣe di pé àbẹ̀rẹ̀ sí kọ́ ijó kì í ṣe àṣẹ èmi ò wọ́n pé wọ́n ń kọ́ ijó lọ́tọ̀ èmi bí wọ́n kọ́ dùdù kájó bàtà débẹ̀ la wá mọ̀ pé iṣẹ́ ni ijó so ibẹ̀ láti wá kọ́ iṣẹ́ ijó. yàtọ̀ sáwọn bàbá Ògúndé àwọn wọlé tún bá ṣeré tọ́jà gbà òṣèlú. àwọn bàbá wa tí mo tún bá ṣeré lábẹ́òkúta ń bí mi bàbá Ògúngbè àjọṣe mo bá wọn ṣiṣẹ́ bàbá Paragon mo bá wọn ṣiṣẹ́ bàbá Ẹlẹ́gbà mo bá wọn ṣiṣẹ́ bàbá Òtòlò mo bá wọn ṣiṣẹ́ ní lẹ́yìn àwọn bàbá mo dárúkọ yẹn irú àwọn ọ̀gá wa ys Karim bàbá Noah àwọn jj àwọn olóògbé Yẹmí Adégúnjú wọ́n pọ̀ bẹ́ẹ̀. tábà ní ká wò ó sìn ọdún wo ni ká sọ pé bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà fúlẹ̀ lábẹ́òkúta. ká sọ pé 90. so we are talking about 34 years now. bẹ́ẹ̀ni wọ́n Ṣẹ́gun Ògúngbè yẹn Ṣẹ́gun Ògúngbè born artist nítorí ọmọ ọ̀gá wa ni wọ́n ti kọ́ láti ilé wa àwọn ọ̀rẹ́ mi àbúrò mi Odunlade àwọn ọjọ́ ọmọ lẹ́yìn wa Ọlọ́run má bà nǹkan ẹ̀jẹ̀ láéláé ó jẹ́ ọmọ kan tó ní respect ó dẹ̀ farabalẹ̀ pẹ̀pẹ́ tá a bá torí láàrin ìgbà kan a máa ń ṣe show kan lóṣooṣù ní Gateway Hotel àti artist night Odunlade ńgbà yẹn ó máa bẹ̀ wá ọ̀gá wa ẹjọ́ ẹ̀ fúnra náà bó tiẹ̀ jẹ́ production music bó tiẹ̀ jẹ́ 5 minutes 15 minutes ká fáwọn ọ̀tọ̀ọ̀tọ̀ àádẹ́ fún wọn tá a bá lọ wéré wọn wọn ọ̀gá ṣe àṣẹ dáadáa ẹ gbìyànjú ẹ kípẹ́ hàn ọ̀nà wọn akọ́ wa mọ̀ ìrírí pọ̀ ní iṣẹ́ tíátà ìrírí pọ̀ ní iṣẹ́ tíátà ṣé ok ẹ jẹ́ ìkan mo sọ fún yín nígbà tá a lọ sọ́sọ̀sà yẹn at least bí ọdún méjì ó lè mo ti dọ̀gá aṣẹ́ lábẹ́òkúta tí mo láwọn ọmọ ṣe ń ṣọ̀pù iṣẹ́ fídíò mo láwọn ọmọ ṣe ń ṣọ̀pù nígbà yẹn mo ti bímọ mo láti fi lélẹ̀ mo lọ gbé lọ́sọ̀sà iṣẹ́ yẹn dẹ̀ máa ń gbà wá lásìkò torí ẹ pé gbà míì láàrin oṣù kan ó lè jẹ́ pé ẹ̀kan ṣe la máa rí bí wálé torí pé tó o bá fi lè lo wálé láàrin ìjọ kan síjọ́ kejì yẹn nígbà tó bá máa fi padà dọ̀hùn wà á máa lé wọn ni àwọn tán rehearse lọ gbogbo gbà yẹn wà á tún máa lọ lé wọn bá ní. mo lọ́rẹ̀ẹ́ kan mo jùlọ lọ́jọ́ orí à ń pè bọ́ yẹn ní Timothy Àyànbísí aka Dìrúnmú ó jẹ́ oníbọ́dì ó mọ ọjọ́ dáadáa gidi gan tán bá ń kọ́ wa ń jó iwájú lèmi máa ń wà bọ̀ tí mi mọ̀ ọjọ́ tó bẹ́ẹ̀ àwọn ọmọ ọjọ́ jù mí lọ tí wọ́n ti wà lẹ́yìn ẹ̀ ti pẹ́ tá a bá wá ṣe rìhásà tán máa wá pé ọmọkùnrin yẹn láìkì ẹ̀ wà ó nífẹ̀ẹ́ wàá sọ Dìrúnmú
wá rí mi lé o màá ṣẹ̀wà fún ẹ a máa ṣe rìhásà díẹ̀ kan adéwà bá mi kó tó dé máa ti ṣe ẹ̀wà lẹ̀ fún nígbà tó bá dé gbogbo ohun tí mo ti ń gẹ̀ẹ́tẹ̀ bá bẹ̀rẹ̀ sí kọ́ ṣe ìwà lẹ wá fi ń gba torí ó fẹ́ràn ẹ̀wà ìgbọ̀n fún lówó kò tẹ́ lọ́rùn bí kò jẹ́wà ẹwà. bẹ́ẹ̀ ni ó fẹ́ràn ẹ̀wà gidi gan tóun náà bá ń gbọ́ mi ẹ̀rìn apá iṣẹ́ tíátà àgbà yẹn ó ti yàtọ̀ sí ti sùn nígbà yẹn kan tó pè ẹ́ ló ní tíátà fúnra rẹ̀ wà á lè sọ pé mo ti ṣe stage báyìí mo bá wọn ṣe stage báyìí mo bá wọn ṣe stage báyìí mo gbọ́dọ̀ ti pass through àwọn ọ̀gá kan tó specialize lórí stage ibẹ̀ náà ti máa kọ́ wa pé tó bá fẹ́ move lórí stage ibẹ̀ náà ti ń kọ́ wa ní stage right stage left sakurama center stage tó bá fẹ́ face audience o gbọ́dọ̀ back audience tó bá fẹ́ rìn lórí stage bákan ló ṣe gbọ́dọ̀ yí 360 bákan ló ṣe gbọ́dọ̀ yí ní kankan àwọn ìyẹn ni wọ́n ń pè ní tíátà àwọn náà kọ́ wa ní gbogbo ìyẹn wọ́n jẹ́ ká mọ̀ ọ́ dáadáa ṣáàrí tíátà sinimá lókù tá à ń ṣe sinimá lókù tá à ń ṣe stage ló bí sinimá ló bí fíìmù yes. ṣe ti understand stage ló bí sinimá ló bí fíìmù torí fíìmù là ń yà ń sìn yà àyà sinimá mọ́ ṣáwọn pé sinimá ń gbà yẹn wọ́n máa ń gbé lọ sí film house káàkiri irú àwọn bàbá Ògúndé irú iṣẹ́ àwọn bàbá wa bàbá Alábẹ́òkúta ń bí bàbá Ògúndé irú iṣẹ́ àwọn Adélọ ṣe rí iṣẹ́ tíátà iṣẹ́ tó dáa tó ní ọjọ́ iwájú mi tí wọ́n bá lè faradà kó dẹ̀ kọ́ṣẹ́ kó mọṣẹ́ number one yẹn kọ́ṣẹ́ kó mọ̀ dáadáa dojúdojú yàtọ̀ sí àwọn míì wọ́n máa dé ibi iṣẹ́ lẹ́nu tí wọ́n bá ti rí change kan àbí bóyá ìmí ìwá láti ìdílé olówó wọn family ẹ̀ ti pump owó fún ìmí ní boyfriend tó fún lówó ọkùnrin míì náà ní girlfriend tó lè rówó gbà lọ́wọ́ ẹ̀ tó máa ti sáré ṣe fíìmù kan ti sọ láwọn ọ̀gá ò dẹ̀ dúró lórí ibẹ̀ yẹn iṣẹ́ téèyàn bá fẹ́ ṣe tó bá fẹ́ lọ́jọ́ iwájú bẹ̀ yẹn gbọ́dọ̀ ṣe kó mọ̀ ọ́ irú tí mò ń sọ ìwé ló jẹ́ ẹni tó lè sọ ṣe understand so ẹni tó bá fẹ́ kọ́ṣẹ́ ẹni bá fẹ́ ṣiṣẹ́ tíátà kó gbìyànjú kó kọ́ kó mọ̀ èmi náà mo ṣe wà yìí mo ṣe láwọn ọmọ iṣẹ́ mo kọ́ àwọn ọmọ mọ́ra tí mò ń kọ́ wọn iṣẹ́ mo láwọn ọmọ kéékèèké tí mò ń kọ́ níjó ṣe understand. so táwọn kan bá fẹ́ kọ́jú báyìí lè kọ́ wọn. lágbára Ọlọ́run. àwọn tó bá fẹ́ kọ́jú tó ń wò wá báyìí lè pè yín. wọ́n pè mí máa sọ nọ́mbà. náà fíìmù tẹ́ ẹ̀ ṣe yẹn náà tẹ́ bá rẹ́ni tó wá gbó fún iṣẹ́ yìí ò ní story ni. wàhálà bí mo ṣe jókòó yà ní mo sì ní bíi 3 àbí 4 mo láwọn méjì kan tí mo ti kọ́ tí mi ti screenplay ẹ̀ tán. ẹ bọ ti gbà pé àwọn èèyàn máa ń lọ bá mákẹ́tà pé kán support àwọn náà ṣẹ́yìn ò lọ ni. mi ò lọ ìdí àti túmọ̀ ni pé orí mi ò sórí tó ń sìn yàn. mo ń sin mákẹ́tà ni wàá mo fi ẹnu mo fi lè sọ nígbà yẹn omi wàá lè sọ ń sìn mọ́ torí mi bá mi use mọ́ torí pé mákẹ́tà pàápàá náà àwọn gan wọn máa sáré tẹ̀lé wa tó bá yá nítorí pé àwọn náà máa gbówó lẹ̀ àwọn náà máa di story ẹ̀ tó gbé wá wípé story ẹ̀ ni wọ́n máa tún story ẹ̀ mọ́ ẹ lọ́wọ́ àwọn náà máa sọ fún ẹ pé lágbájá ni kò lò tẹ̀mẹ̀dù ni kò lò ẹ̀ka ṣègbè ni kò bẹ́ẹ̀ ìwọ tó ní story gangan ó máa ń tán lè gbé róòlù ẹ ó máa ń tán lè bẹ́ẹ̀ ṣiṣẹ́ wọ́n náà máa dictate fẹ́ àtọ́ndọ̀ gbé ńgbà tẹ́ bá tún ṣe tán peanut ni wọ́n máa fún yín ìjà ló dé lórí dòwe ìjà òun ló dé lórí dòwe a fi bẹ̀rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ANTP ni bàbá fún gbogbo ẹgbẹ́ tíátà nígbà yẹn ANTP ni bàbá ara ANTP ni tampan ti dìde ìjà ló dẹ̀ dé wọ́n fi lọ dá tampan sílẹ̀ láàrin ìgbà kan wà tí wọ́n ti ẹ̀ kọ́kọ́ dá tampan sílẹ̀ à ń bára wa ṣe rárá àti ti ara lórogún bọ̀túnbà tó wá yá tó bẹ̀rẹ̀ sí yé wa tó bẹ̀rẹ̀ sí yé àwọn àgbààgbà kan wọ́n pè wá papọ̀ àti ń wọnú ara wa ń sìn orúkọ ló yàtọ̀ iṣẹ́ kan náà lájọ ń ṣe àjọ à ń pera àwọn tampan bá ń pè mí síṣẹ́ mọ̀nà bá wọn ṣe àwọn ANTP àti ìṣe àwọn kan tán ní kòpẹ́ mo wá bọ́ nínú àwọn tí mo wá kọ́ ní Ògúndé ńgbà yẹn yàtọ̀ sí iṣẹ́ ijó torí tó bá dé Ògúndé yàtọ̀ sí iṣẹ́ ijó yàtọ̀ sí tíátà o gbọ́dọ̀ tún mọ iṣẹ́ ọwọ́ kan ní orí iṣẹ́ stage ibẹ̀ mo tún ti kọ́ props and costume nísìnyí lábẹ́kúta nísìnyí tí wọ́n bá pè mí ṣeré props náà ń pè mí àmì props man properties tí wọ́n ń lò lórí sinimá àmì lórí stage ni lórí sinimá ni o lórí fíìmù ni o properties tó ń lò like nsìn bóyá bá a ṣe jókòó tá à ń ṣeré àjọ afẹ́ ṣe sí nǹkan là ń yà lọ́wọ́ nsìn
oúnjẹ tá a fẹ́ jẹ pé a máa jẹun bóyá mo báyìí lórí oúnjẹ tó ń jẹun lọ́wọ́ mo wọlé oúnjẹ tá a máa jẹ props man ló máa gẹ̀ẹ́tì ẹ̀ àwọn. ṣé pẹ̀lú owó yín. no àwọn wọ́n máa fún wa lówó tá a máa fi ṣe gbogbo ẹ̀ torí wọ́n máa ti fún wa script a máa ka script yẹn nínú script yẹn a máa wo gbogbo trust wọ́n máa need àti máa value ẹ̀ láì. kódà ẹ fáwọn èèyàn lẹ́rọ ìbánisọ̀rọ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pé àlejò tá a ti ń gbà lálejò bóyá ní ìbéèrè kan àbí méjì tàbẹ́ iná fẹ́ support wọn lórí sinimá bó sì jẹ́ ìfẹ́ kọjú ni tàbí àwọn nǹkan míì tá a rántí béèrè ẹ lè pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán fẹ́ sọ yìí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi ní 08069320293. lẹ́ẹ̀kan sí. 08069320293. nọ́mbà tẹ́ lè pè wọ́n sí nìyẹn fún gbogbo ìbéèrè tẹ́ fẹ́ béèrè. ẹ ṣé gan ẹ kú ìgbádùn ètò Katsina àti Sugar tẹ́ ti ń wò látàárọ̀. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Ibrahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Ibrahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣọlọ́dọ̀ Ibrahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.